Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin na ẹ̀yin èèyàn gidi èèyàn pàtàkì. Thank you all for watching. Ẹ ṣé gan ni, thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Torí ẹni máa búyàn wá dúró dédé. Ìwé òní. Kò sọ́kọ kò sọ́mọ kò sáde olórí burúkú ó ti forí burúkú ẹ̀ ó ti kó bá ọkọ lọ́kọ tán ló gbà. Ó ti forí burúkú ẹ̀ ṣe. Ani ko jo bí ọdún oṣù mẹ́fà sọdún kan tẹ́ ṣe ìyàwó lọ ló ti kó rí burúkú ẹ̀ wá di yàrá tí nìyẹn. Ó ti sọ fún ìyá ẹ̀ Sherifatu Suara pé ru nankali burúkú o le sase ohun yìí. Owó romo yín olórí burúkú bẹnu gbígbẹ bí ẹnu bíbí tẹ́ yà kókó ọmọ òfu ọmọ àdánù tẹ́ bílẹ̀. Ohun o mọ̀ pé ẹ fi nankali gbé òun le ọlá ojú òun ti lọ òun ò lè tẹ̀lé mọ́. No bá dé padà sílé bàbá ẹ̀ olórí burúkú ìwọ ló wá ń bọ́ta lòun pa Àbíkẹ́ láṣẹ́wó ò ní jèrè. Bó bá ń ṣẹ́wó tó ń fòbò ṣẹ́wó olórí burúkú ẹ̀ ò ní rí customer bí táwọn ẹgbẹ́ bá ti ń rí èèyàn. Ó lè rí èèyàn gidi tó máa pè. Ẹni máa búyàn láṣẹ́wó ṣe bóun náà àti ẹ̀dúró dédé. Ṣé bí gbogbo story ẹ̀ náà là wá gbọ́ yín. Ó lọ ṣe ọmọ. Ọ̀ṣọ́ra Adélé bọ̀dálé moṣú olórí burúkú bó ṣe lọ ló ṣe bọ̀ bí LLB. Aláyé bàjẹ́ ìlẹ́gà. Odúró nùlù ò níwèé olóṣèlú ló ń bá wọn búlì. Wọ́n bá bí pọ̀nrín máa pọ̀pọ̀ yálà ìjà ẹ̀ dídre. Bí ojú ẹ bọ́ta lórí sáídá fún èmi Àbíkẹ́. Má bá tiẹ̀ jẹ́ ìyá akú lóòrò. Wọ́n á ránṣẹ́ pé kíákíá kó ti pàyà tó bí ẹ. Wọ́n á ránṣẹ́ pé sáìsì ìyá ẹ o tó kọjá ẹ̀mí ìyá ẹ o ti fọwọ́ ara ẹ̀ rà wálé. Oh, me for quiet àbí you sabi cause person mother. Oh, o ṣe ń ṣe ṣẹ̀rì. Orí ń ta ṣẹ̀rì. Ṣẹ̀rì Suara alájà ẹ̀ ń ṣí èrè. Ẹ̀ ń slow ṣí èrè ẹ̀ tún fast ṣí èrè pàápàá. Mo ń bọ̀ o. Ó ní ìkàngangan tí mo ara àwọn show tó ṣe fún mi mo tún fẹ́ play fún yín yìí o. Ara bí tó ti bú mi tó bú ìyá mi bú ìyá mi káwọn ẹbí mi wá ó máa inú òkùnkùn tó wà yẹn she wouldn't show her face a máa fi fọ́tò wọn báyìí. Gbogbo bó bá ṣe dó mi pa bó bá ṣe dó mi pa tán wá fún ìyá ẹ̀ṣẹ̀ rí ní rí òun ló wà ńbẹ̀. Yín sì ní sọ no yín ní sọ yes bẹ́ẹ̀ ni dídó ló bù. Ẹ̀yin náà bá ríran lọ́ba bí n bá tún rọ́bà mí nsìn nígbà àwọn ẹyẹ kan ti lé mi bẹ́ẹ̀ ṣe sọ dídó náà ṣe ni dídó yìí ni nǹkan ni pé mi ò ní fi ọmọ àtòbò ránṣẹ́ bíi tọ̀gá yín sáwọn ọmọ ẹrú èmi ò ń ṣọ̀gá yín o ṣòbò lábàṣà ṣòbò di íńtánẹ́ẹ̀tì fòbò ṣe wifi orí Facebook fọmú ṣe wifi èmi ò ẹ má táàpù ní ògo mi o mo dúró mo yán kànkan náà mo worú àkọsẹ̀jáyé tí mo gbé wá pé ayé tí mo wá yìí ayé ọlọ́ba ni ayé oníjòyè ni èmi ò wá bẹ́ẹ̀ yan mo ẹrú dòwò pọ̀ o bàbá rínú yín olórí burúkú tẹ́ jẹun yónú àwọn ọ̀ràn yín tẹ́ mọ̀ bẹ́ ṣe máa ṣe ibi tí mo ti yan rí ní kẹ́ ti lọ bèrè o bó ṣe wájú òun nìkan nítorí wọ́n náà ti sọ́nsìn olóhun nìkan olódó bí ọba mẹ́jọ kí ló dé tí ní tàtí ṣùtẹ́ ìpé kankan wà tó wá spectacular ń pọ̀ òbò mi ni ládéládé pussy lóyá pussy irú òbòwò lòbò yẹ olórí burúkú tó jẹ́ pé àwọn ọmọ lè kéwú àwọn náà ń tì kàbù tó ń fíńgà mọ́ sí tiẹ̀ níbi tó ti ń ṣàlù àlà èò ṣáàrí bí bàbá ẹ ṣe dẹnu lẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ wà á ti mọ̀ pé kò sí kọ́bọ̀ lápò Fatai ọwọ́ ò tẹnu kò rówó jẹun Abdul Fatai ọdún náà yóò lè rówó jẹun kó tẹ́gbẹ́ kó bírú wọ́n mu lórí burúkú tó ń bá ayé àwọn èèyàn jẹ́ kó má ti gbé ẹ̀sìn fúnra rẹ̀ èèyàn bá bọ́mọ òṣì tó ń báyàn lójú jẹ́ èèyàn máa ń gbé sí ni ó yẹ kó ti mú ẹ kó fokùn sí ẹ lọ́rùn kó yí pa kó má jẹ́ kó dé ilé yìí ohun tó yẹ kí Fatai ti ṣe fún ẹ nìyẹn nígbà tí wọ́n bá ti wá bọ́mọ òfò tí bàbá ẹ̀ ò ṣe needful àwa náà la máa ṣe needful fún kó lè sùn lé lọ́rùn ó lè búyà mi kó bó bá búyà mi 5 years ọdún mẹ́wàá sẹ́yìn bí bá fi lè rí fọ́tò ẹ̀ máa fáwọn tó ní ẹ padà nù ìyá ò ní jèrè kò ní dáa fún Sherifa olórí burúkú ní stroke kò ní dáa fún Sherifa Suara ìyá ẹ̀ tó bí ẹ. Oh, you want me to be quiet? Ọmọ àlè náà máa ń bú ìyá ẹ̀ ní òkè ń dáhùn ọmọ àlè náà ń bú bàbá ẹ̀ ní òkè fún wọn lésì nísìn tí mo ti rojú olórí burúkú tó lóun fẹ́ sọ̀tàn ayé mi jẹ́ kémi náà sọ̀tàn ayé Sherifatu Suara ìyá ẹ̀ òpònú ó ṣàmà àwọn tó ń jẹ́ Suara àwọn tó ti yẹ àwọn arìndìn àwọn tó ń bọ́ pátánì ẹ̀ ṣeré olórí burúkú bàbá ẹ̀ Fatai fapátaya pedophile bàbá ẹ̀ tó bí ẹ̀ Fatai ẹ̀ tí mo rú wọn ó dẹ̀ rí ìyá ẹ̀ náà Suara kí náà fẹ́ ṣe fún Suara jù kọ́ máa gba pátá ẹ̀ ṣeré lọ kí náà fẹ́ ṣe fún Suara jù kọ́ máa abuse ẹ lọ àwọn ọmọ kéékèèké léèké ó kàn máa gbáǹdì
ìyẹ́ ò mọ bí tó ti gbé ẹ wá gangan ó ti yẹ Saida bí ìyá ẹ bá mọ bí tó ti gbé ẹ wá ni kò lè rí ẹ báyìí pa yí ẹ bàjẹ́ sórí social media kó dẹ̀ máa bá ẹ wí kí náà ń ṣe fún Sùàràjì kan máa fokó nù ndì kan máa gba lẹ́nu kó máa dókó dàtí kí ni ìyá ẹ àti Fàtáì Fàpátáyà kí náà fi yàtọ̀ olórí burúkú ọmọ abìyá má ṣe rí àbí bàbá má ṣe wò ogun mi ń kẹ́ṣẹ́ ò fẹ́ jẹ́ ń dákẹ́ àmì ò lè dákẹ́ wàá jẹ́ ṣége ìyà lórí ìkànnì wàá jẹ́ èyí tó jẹ lẹ́nìí tẹ̀sù sídà èyí tí mo máa bẹ́ẹ̀ gbé wá lẹ́yìn èní bó bá ṣe pé kó gbọ́jọ́ kú fún ara ẹ̀ kó fọwọ́ ara ẹ̀ wò wàá rò pé nílé ayé ẹ ó mọrin tó máa ń kọ pé kò mọ̀ pé mo gbóyìnbó kò máa mọ̀ pé mi gbóyìnbó ó fòyìnbó kọ lẹ́tà sí èmi ìjọ tó bá tún kọrú ẹ̀ wàá jẹ̀bi ìjọ tó bá tún dọ́rú ẹ̀ wò láṣà wàá jẹ̀bi dójú kú lójijì bó ń ṣe èrè ó rò bóyá mo wá ràn ìyá yín náà ń búyàwó ọba àbí kò fẹ́ dà fún abẹ́ ìyàwó èrè ìyàwó bá wèrè wo lẹ fẹ́ máa bú dẹ́ fẹ́ máa dá mi ò rójú ẹ ní bú mi ni mo sì dákẹ́ kò ní bẹ́ńṣọ́ fún ìyá ẹ kò ní dá fún gbogbo òun ẹ pátápátá àwọn ọdún náà yẹ wọ́n á ṣòfò ní láàárọ̀ lọ́sàn lọ Kádíjà kò ní dá fún ẹ Làtífà kò ní dá fún ẹ bí àbúrò yín Saida ṣe ń ṣe pé bẹ́ẹ̀ náà lè pé ṣe máa pa gbogbo yín mọ́lé tọmọtọmọ yín ìyàwó bá wèrè wo èmi àwa dákẹ́ ẹ̀wà máa ń it's not royal to be responding kò ní dá fún abẹ́ ń ṣí èrè ní kẹ́ máa constantly defame mi kí n máa dákẹ́ mi ò mójú yín ni mi ò dá yín lóhùn tí n bá mú ojú ẹni tó ń sọ́nù yín máa fojú yín ráre èyí tí ń bá múnú yín mo fẹ́ fi ìyà burúkú tó máa wọ́ọ̀sì ju kí n ṣe ṣó lọ béèrè lọ́wọ́ òkè tó kó sọ fún ẹ tí n bá dákẹ́ at my worst ni bẹ́ẹ̀ ni dídákẹ́ tí mo dákẹ́ ò mí ń pè tó bá ṣòrí burúkú mi ìtún ní ṣe ní jàǹbá ẹ mú mọ́wọ́ o ẹ mọ́rọ̀ yẹn o tó bá tún ṣòrí burúkú máa ṣe jàǹbá burúkú tó máa mí tó máa ṣèkì ẹ ṣí èrè rí ni ẹ rò pé ẹnìkan lẹ ní monopoly madness no you have to live and let others when I'm on my lane and you think we can just go on a platform and say this and say that ṣé gbogbo ìbútẹ máa fi ń bú mi yẹn ọ̀nà ni there must be a reason why all of you are bitter and why you cannot even find any other form of abuse ju pé ọdún ọba wọn ṣe ọba lè ní padà wọn ṣe máa lé mi pàṣẹ àyè ń ṣí èrè ni ẹ mọ̀ páfin ó gba ọba ó gba everybody kò sí ọ̀n léyàn palace ó gba everybody wọn léyàn bẹ́ẹ̀ mind you wọn léyàn o bẹ́ẹ̀ bá jà láti kìíní sọ bá rọ yín wọ́bẹ̀ wọ̀ bẹ́ẹ̀ bá jà lẹ́gbẹ̀lẹ́ yìí wọ̀ bẹ́ẹ̀ bá ṣoríire ìwọ̀ madhouse ló máa ń pàfin wọn léyàn bẹ́ẹ̀ àfẹnjọba àwọn kò lọ́bẹ̀ nìkan kò sẹ́ni tó ń léyàn so ẹ lọ mú gbogbo orí burúkú mọ́ yín nígbà tí ń ṣe bàjẹ́ síbẹ̀ dáadáa mo ṣe síbẹ̀ mo dẹ̀ ní beautiful face tó wà fascinating màmá wa kàn fi àwọn èèyàn gidi tó olóyè ni mí nílẹ̀ Yorùbá gbogbo tapá tẹsẹ̀ ni mo fi tán síbẹ̀ mo lè sọ pé bàbá o ní kàntà wo mo fẹ́ wọlé wọn ní wojú mi lẹ́ẹ̀mejì kan tó ní pé wọlé kanlẹ̀ máa tẹ kanlẹ̀ straight bí tíkun lákù yálà yà yín tẹ̀yìn bẹ́ẹ̀ wọ̀ tẹ́ ń wá invite kan fún yín ní invite fi wọ̀ èmi máa wọ̀ bẹ̀ lọ́fẹ̀ẹ́ máa wọ̀ bẹ̀ ní ọ̀fẹ́ are you listening máa wọ̀ bẹ̀ lọ́fẹ̀ẹ́ wọ́n máa type ìjọ when are you coming when are you arriving ibi táwọn ìjà ẹ̀yìn tẹ́tí máa bẹ̀bẹ̀ tí wọn ò ní fún yín ní invite ibẹ̀ lè ní máa wọ̀ lọ́fẹ̀ẹ́ ṣe ló lórí burúkú ni yín máa ṣàǹfààní ọmọ òfò ọmọ àdánù máa jókòó mi jẹ́jẹ́ wá máa wájà mi tí n bá wá sọ̀rọ̀ tó lórí burúkú yẹn máa sunkún káàkiri ẹ máa pariwo bí n bá wá gbé yín ṣépè padà ẹ wá máa sọ pé Àbíkẹ́ ń bú yín kò ní dáa fáwọn tó bí yín sáyé ẹ ní jèrè máa jókòó mi jẹ́jẹ́ ẹ máa dárúkọ mi fata fótó bí ẹ pé tèmi ti yá yín jẹ́ àwọn àánú sàwáwù olórí burúkú ọmọ ìyá láṣọ pípọ́n ọmọ ìyá jẹ ọmọ yóò fò adìmẹ́rù ni wọ́n o Maria àjífò àwọn adìmẹ́rù olórí burúkú iṣẹ́ àwọn ẹrú gan ò lè ṣiṣẹ́ àwọn eléyìí adìmẹ́rù burúkú ẹ̀rí bọ́mọ náà ṣe rí ni ó ṣe inú ṣúín gbogbo ojú ẹ̀ ti gbẹ olórí burúkú olòṣì ìwọ tó rẹ́sẹ̀ kan fi dúró fẹ́ bèmí tí mo fẹsẹ̀ méjèèjì dúró tán ni àbí visa lérò pé mo fi ń wọlé ni no má gbọ́ gbogbo orí burúkú tẹjọ́ ń ṣe yẹn
ọ̀gá ẹ̀ tó gbé ẹ wá wọn bí síbí bọ́n ṣe bí síbí tó lórí burúkú ẹ̀ tó fi ṣàdìmẹ́rù wá síbí báyìí tó jẹ́ pé bàbá oníbàbá ló fi ṣe bàbá bẹ́ẹ̀ làwa náà ṣe gbé àwọn ọmọ kan wá láti kékeré bẹ́ẹ̀ la ṣe bí àwọn kan sílẹ̀ yìí so ṣe máa ń ṣí èrè tẹ́ bá ń sọ̀rọ̀ ni ta ni ìpín lákù ìyá yín tẹ́ máa fi superior jẹ èèyàn kan lọ ta ni ìpín lákù ìyá yín ẹ lọ wáṣẹ́ gidi ṣe ẹ lọ kó oníṣẹ́ bàjẹ́ gbogbo àràbúlé ní ẹ jẹ́ ń sọ fún yín bẹ́ẹ̀ bá lo 20 ọdún nínú ẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ fowó ẹ̀ ṣe ohun rere jọ́ tó bá kù díẹ̀ kẹ́yìn náà yọrí sókè kẹ́ jẹ́ èèyàn láyé àwọn àjèjì láti bá ti ní jẹ́ kán fà yín wálẹ̀ padà bẹ́ẹ̀ ṣe fà wọn ará aṣíwájú. It is a law of return. Thank you, TikTokers. Thank you so very much. You see, it's a law of return, whether you like it or not. It's coming back to you. And that is why you should not even do it at all. Nísìn gbogbo ohun tó ṣe síwájú sẹ́yìn, ṣó padà wá kéré àbí ò padà wá kéré ẹ̀. Ìwọ ti rò pé 20 ọdún ló máa fi sásábẹ́ cotton. Ìgbà tí máa mú SMC Arẹwà náà, ṣé SMC Arẹwà ṣé kò ti lọ ṣẹ̀wọ̀n rí? Ó ti lọ ṣẹ̀wọ̀n rí. Mo sún sẹ́yìn fún yẹn torí mo discover pé èèyàn tó wà ní palace, wọ́n pàpà wá lò òun one time enemy. Inú palace lẹ́ni tó ń sọ owó fún wa. Inú palace yẹn gangan lè fẹ́ yẹn náà ti ń lò. Àbí kò ṣe ṣe mọmọ tó ń búyàn náà tẹ́lẹ̀. And photo yeah, everything wà lọ́wọ́ mi. But you know why? I will not, that very one, I have my reasons. And when I'm done, for Boniba, I know them have Judish. There are people that when you want to deal with them, ojú mi tẹ́rí bí Kàṣáyì, tí n bá sì déyàn, mo lè máa fi monitor lé ayé ẹ̀ fọ́dún 5-10. Ìjọ kan wà kó sí mi lọ́wọ́. Ọjọ́ kan, ẹ kó sí mi ní ọwọ́. Tí n bá dákẹ́ tí mo ń ṣeré lọ, wàláhì mi ò pa gbogbo signal internet yẹn mo tàn lẹ́bàjẹ́. Ó lè ṣe bẹ́ẹ̀ pé mi ò rí ìyá yín. Tó máa sọ pé no, ìyàn 20 ọdún máa wà steaming hot. Mo máa mú ọmọ fílẹ̀ kó máa gbóná lẹ́nu. Á bóyá yín láwọn. Á jó bàbá yín lẹ́nu tó bá jiná. Á jóyà yín láwọn. Tí wọ́n bá ṣíwò tán sí láìlọ́nà rẹ̀, ẹ rí pé lẹ́yìn 20 ọdún yẹn, ó ṣe wound. Ó lè destroy. Òun ni mo ṣe máa sọ fún pé stay on your lane. Story gbogbo yín pátápátá ẹ̀ ní story tó dáa. Wo orúwọ náà sí Saida nígbà tí wọ́n ń pèyàn láṣẹ́wó tó ń sọ pé bá dopa wò gbé sí ayé ẹ̀ aṣọ lórí burúkú Dálémoṣú ni ẹ́. Dálémoṣú pẹ̀lú ọmọ special need 4 years. Ìwọ ló wá ń bọ́ta ló wá ń bọ́ àwọn èèyàn. Ìwọ ló ń gbé ìyá àwọn èèyàn ṣépè just because you believe we cannot unveil you. We cannot know who you are. O wá sáré lọ ń deactivate original. Ikú pa ayé ò ní ṣoríire. Ó ní ṣe oríire. Ìyá ẹ̀ Ṣẹ̀rífà kò ní dáa fún Ṣẹ̀rífà tó Suara. Ìyá ẹ̀ tó bí ọmọ òfò tí ò tọ́. Ọmọ játijàti ọmọ ranu. Oh, you sit so comfortably in the dark corner of your room, cursing on other people's mothers. And when they discover you, you now feeling bad. Kò ní dáa fún Kádíjà ẹ̀gbọ́n ẹ̀. Kádíjà wàá ṣòfò tọmọtọmọ tọkọtọkọ wọn náà ni. Gbogbo bí olórí burúkú ọmọ tẹ́ fi ṣe kíní èèyàn ṣe pé bẹ́ẹ̀ la ṣe máa gbé gbogbo yín náà ṣe pé stroke ló máa pàyà ẹ̀ dànù. Ara àwọn family ẹ̀ kan tún lélẹ́yìí. Ara àwọn family ẹ̀ tún rèé. Ṣé ti rí jẹun. Ọdúnnáyè Latifa òun rèé ẹ máa bá mi táàgì gbogbo wọn pátápátá. Saida ló kó yín síta bí ọmọjọ́ 8. Saida ló kó yín síta bí ọmọjọ́ òun rèé. Latifa Ọdúnnáyè òun ní bẹ́ bá ti rí wọn rí ẹ máa bá mi táàgì gbogbo wọn pátápátá. Ẹ máa táàgì wọn. Ẹ máa bá mi táàgì wọn. Agbo wa máa make sure pé wà dé court. Ohun tó fẹ́ down ní court wá kọ̀. When you go for people's parents, you go for their children, even the one that you know is freshly bereaved. Gé wọn wá bí. Ọlọ́run ò ní fèrè fún Saida. Wàá fàìsàn ló gbogbo ọjọ́ ayé ẹ̀ tó kù lórí ilé alààyè. Wọ́n máa wá oògùn ẹ̀ wọn ò ní rí. Wọ́n máa wá nǹkan tó máa fi wòsàn wọn ò ní rí fún ẹ. Ẹ̀yin ọmọ òfò ọmọ játijàti ọmọ àdánù yìí. Olórí burúkú olóṣì. Àbímọ máa wo àbímọ máa yàn. Òbẹ́ ẹyọkan fi ṣe sàrà. Ọmọ ẹyọkan ṣoṣo ṣòro fún ẹ 4 years láti gbé. Ó ṣe má lè gbé ọmọ. Nígbà pé àárọ̀ ọ̀sán alẹ́. Orí Facebook, orí YouTube, ibi tó ti máa bá yá àwọn èèyàn jẹ́, ibẹ̀ ló máa jókòó sí. Ẹ jẹ́ ẹni tó bá ti mọ̀, ẹ bá ń wá Latifa jáde, Latifa nìyẹn.
Latifa nìyẹn, Latifa Odunaye, òun rèé. Àwọn ẹbí ò ṣe mí o. Mi mo worry. But you came from my own family. You came from my children. You came from my grandma. And you think I'm going to spare any of your own family members. I will bring all of them here. I will bring them here and do the same thing you did to me. To each and every one of them. Linked to you. Ẹbí ò jọ ẹbí lọ. Mi ò mọ̀, mi ò mọ̀ ẹ́, mi ò rí ẹ rí. Bó lè wá bá mi lórúkọ jẹ́ fódìdí bí ọdún méjì àtàbọ̀ sí mẹ́ta. Ó wá ló fẹ́ lọ scot free. Ọlọ́run á bá tiẹ̀ jẹ́ gbogbo ọjọ́ ayé ẹ̀. Saida. Àwọn tó nílé ayé á bá tiẹ̀ jẹ́ tọmọtọmọ. Ó ní rí nǹkan rere kan báyìí tó máa náwó sí ìgbésí ayé ẹ̀. Kò rí mú jáde nílé aláyé tó máa fi jáde kúrò láyé. You're fucking Moyeri, you come from me, I'ma come for you big time and your entire family. Odidi ọdún méjì àtàbọ̀ ló fi daṣọ bojú. I mean, ìgbà mi mo máa wò pé ṣé ṣí èrè rí ni. Ṣé tamponi tẹ́ máa ń kó sábẹ́ yẹn, oru ò kí mú yín bẹ̀. But it's high time I unveil and let people know it is me. If you are doing something proud, to something to showcase to the world. Why are you covering up your face? If you are doing something good, something they should commend you for, why do you think you have to keep your face hidden before you do it? So all of you that says you blog, tell my man koko down, anything to educative or supporting any noble cause. It's because mo pe nkan te nse itan ba se fe bi yin pada ara yin o ni gba le se ndaso boju kò wá sí ọdún te lè fi daso boju èdè adìyín ẹ̀fún afún yín àṣírí yín á tú fáráyé wò gbogbo bẹ́ bá ṣe ń lù báyìí kò ní dùn fún yín láyọ̀ ayé aluporongodo fún yín jó because this life is all about live and let others. You say you want to come for me, I will keep coming for all your family members like this every day. Bó ṣe ń post mama post àwọn ẹbí ẹ̀ sáwọn ibi tí ó dá máa gbé wọn lórí Twitter. Ìwọ ló kó rí burúkú wá ràn wọ́n. Máa fi fọ́tò wọn ránṣẹ́ bí ṣe máa fi tiẹ̀ ránṣẹ́ pẹ̀lú ọmọ àtọkọ máa fi ti wọn náà ránṣẹ́. Hello. Ó láti dáhùn lára ẹ̀. Ó láti mọ nǹkan tó ń pè láyé. Wọ́n láti lu porongodo fún ẹjọ́ sódájọ́ mi tó bá fẹ́ gbé ẹnu wá máa wojú ilẹ̀ pé ele béèrè lọ́wọ́ àwọn yálà ìyá ẹ̀ tán ti dọ́rùn ẹ̀wù tán wà lórí Facebook béèrè lọ́wọ́ àwọn míì nínú wọn tán ti dọ́rùn ẹ̀wù wọ́n padà wá sùn jáde last orí ìdọ̀bálẹ̀ òkè tí ọ̀gá ẹ̀ tó train ẹ̀ ó ti padà wá tẹ̀mẹ́ta ẹjọ́ ẹ dáríjì mi èrí tó wá láti tó lòun wá tọrọ ìyá olówó mọ́mì ẹjọ́ ẹ pàwá náà o sóṣorí great grandmother yálà ya yín òun ni mo sì jẹ mi ò lẹ́ni tí mo lè gbà lọ́wọ́ mi yín ẹni tẹ́yìn máa gbà lọ́wọ́ èmi ni mo kó dání ẹ̀rí sì fẹ́ dọ́dọ̀ lọ́ba dé bó bẹ́ ṣe ń bọ́ lọ́ba tó olórí burúkú yín ẹ̀rá débẹ̀ ẹkúnlẹ̀ débẹ̀ ẹ kó gbogbo èbúté bú wọn ẹ kó jẹ òkè tí ọ̀gá ẹ kó jẹ kò lè sọmọ fòbò ṣe íńtánẹ́ẹ̀tì fòbò ṣe wifi bọ́ọ̀sì ẹ lábúlùlù ó kó jẹ last. So ṣe rí pé mi gangan ni grand commander yín èmi gangan ni GCFR tí n bá dákẹ́ mo mọ bí tí mo máa direct yín gbà tí bá ní mo sọ̀rọ̀ mo mọ bí tí máa direct yín gbà kò wá síbẹ̀ ṣe lè mọ̀ ṣé wá ti yọ́lọ́run láti mú yín fún mi ó máa bá mi mú yín náà ni dákẹ́ má sọ̀rọ̀ má ṣe kinní kan kò sínú ọ̀rọ̀ tèmi má sọ̀rọ̀ bí n bá ti rójú ìyá yín ta kò bá jẹ́ oyún ogún ọdún náà gbé yín wá máa fojú àwọn tó ní yín náà ráre bẹ́ẹ̀ ṣe bìlí pé ẹ̀ ń gbé fọ́tò tèmi ó gbé fọ́tò grandma mi ó gbé fọ́tò àwọn ọmọ mi olórí burúkú adé bẹ́ẹ̀ ni máa ṣe máa kó gbogbo àwọn ọmọ kékeré gbogbo mi ìmọ́jú ọmọdé wọ́n tó lè lẹ́mí tó kó tèmi jẹ́ kí dá wọn mọ́ ẹ̀gbọ́n ẹ̀ sórí igbá ò ní ṣe oríire gbogbo fọ́tò wọn ló wà ńlẹ̀ mi ò fẹ́ máa operate bí yín ni but ọmọ ojú ọmọ lọ when you come for me you come for my kids máa jẹ́ kílé ayé korò fún ẹ̀jẹ̀ ìwọ lórí burúkú olóṣì ọmọ yìí oní dáa fáwọn ìyá ẹ̀ àti bàbá ẹ̀ nínú kòtò ọmọ àpépàṣẹ rí fásó àràmọ́lé ni oúnjẹ ọmọ akóró lẹ́nu ajẹ́ ìtókùnù sàárè lójijì ọmọ kò ní wọ sàárè láì ṣe pé kọ́kọ́ sìn wọ Saida olóṣì ọmọ yìí. There's a particular one she did for me that I'm trying to play. There's a particular one tó ṣe fún mi tí mo fẹ́ play mo ń bọ̀.
Is this one? No, it's not this one. There's a particular show tó ṣe fún mi lórí YouTube. Ìyẹn ni mo fẹ́ play. Let me see if it's this one. Sherry. Who does show in the dark? If not that it share below she. Ẹ wò. Sherry lórí YouTube. Kéèyàn máa ṣe show nínú òkùnkùn. Ẹ wò nǹkan tó fi title ele. Ẹ jọ̀ọ́ ṣé lè kà. Àbíkẹ́ nǹkan ètùtù. Àwọn lọ́balọ́ba. Sherry. Olúayé cross fucking. We are still on your olórí burúkú. Ọmọ àlè má ṣàǹfààní. Ẹ jọ̀ọ́ ẹ bá ń kà dáadáa. Ó ní Sherifatu Suara nǹkan ètùtù àwọn lọ́balọ́ba ṣé ti rí òun ló sọ̀rọ̀ yẹn nínú òkùnkùn. When I tell you pé iṣẹ́ ibi tó ń ṣe inú òkùnkùn ó mọ̀ọ́mọ̀ tó ń ṣe nínú òkùnkùn ó mọ̀ọ́mọ̀ tó ń ṣe nínú òkùnkùn òun ló sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yẹn ẹ jẹ́ ká play díẹ̀ náà. Good evening, welcome back to my channel. My name is Arewa. I welcome you to my channel. Ṣé mo kẹ́ mo dárúkọ Arewa yẹn ìyẹn yẹ́ mi sí Grace Kọ́láwọlé lẹ́ẹ̀kan ọjọ́ máa ń ṣiṣẹ́ pọ̀ ni so wọ́n wá tẹ́lẹ̀ bá kọ́kọ́ bọ́ta olórí burúkú kejì àwa replay kan tó lórí burúkú aṣíwájú sọ olórí burúkú ìgbẹ̀yìn àwa gbé èyí tí má ṣàǹfààní tààrin sọ òun lẹ̀ ń gbọ́ yìí. Lábúlúlù Òkété àti Sherifatu Suara àti Kadija Ọdúnnáyè àwọn ní nǹkan àlejò gbọ́ dáadáa. She did this on 3 weeks ago. Kenny Kende. Okay, she did this on 3 weeks ago. I don't watch her. I don't know when she does them. Because I don't watch her. Don't have the time. Me or more. Ìgbà tó lóun rí voice note tó máa fi ṣe ọjọ́ kẹ́yìn fún Kadija tó máa fi kọ hímù fún jọ wakekeeping ni. To come me. When I came out, I gave them my voice like, wow. You need me láti ṣe recording fún yín mo ti bá yín ṣe. Ṣé máa wá náà ya yín ẹ lọ jẹun lórí ẹ̀kẹ́ fi owó ìbànújẹ́ orí ẹ̀ ránṣẹ́ sáwọn ẹbí yín kò yọ nǹkan kan lára tèmi Àbíkẹ́. That's my attitude towards things like that. Because when I want to fight someone, I want to respond back. I would like to respond to the one tí mo mojú ẹ̀. Ṣé Òkété tí Ọlọ́run ti finish Òkété tí tiẹ̀ ti jóná ṣóun lókù tí mo fẹ́ dá lò. Ẹ̀yin orí nǹkan tó wọn yẹn ṣẹ́kù ni. Ta ló ṣe irú ẹ̀sìn tó Òkété tó ṣe lórí gbogbo social media? Ta ló fòwú ẹ̀ ṣe wifi nẹ́tíwọ̀kì? Ta ló fi ọmú ṣe nẹ́tíwọ̀kì? Ta ló dòdò kúdò? Kò sí Òkété ó ti finish, she's done for life. Ẹ bá lẹ̀ kàn gbé ẹ kàn fẹ́ máa yẹ kákà sí ẹ̀ wò ní gbogbo eléyìí tó ń ṣòfún yẹn ẹ ignore yẹn bí wèrè ọ̀bọ ló máa para ẹ̀ lọ́rọ̀ Dorkas. Ó dẹ̀ para ẹ̀ díẹ̀díẹ̀ bọ̀ gradually. I ain't got her time. Kọ́ fún mi lẹ́ran tó ń gbórin jòun lọ. Òun nìyẹn o ẹ jẹ́ kó sọ̀rọ̀ sókè ẹ ká jẹ́ kọ́mọ ìsọ̀rọ̀ sókè ẹ jẹ́ n fast forward ẹ̀. Ṣé kò sí lọ síwájú jù? Ṣé ń gbọ́ díẹ̀díẹ̀ lọ? That's her tó ń ṣe show lórí YouTube àtòrí Facebook. Ìyáálé ta ni yẹn gbogbo wọn bá ẹ níbẹ̀ gbogbo wọn bá ẹ níbẹ̀ wọ́n dẹ̀ fi ẹ́ ìwọ tí wọ́n bá ẹ níbẹ̀ wọ́n dẹ̀ gbé ẹ ní àwọn tí wọ́n bá àwọn tó bá ẹ níbẹ̀ wọ́n dẹ̀ fẹ́ wọn àwọn tí wọ́n fẹ́ lẹ́yìn ẹ wọ́n fẹ́ gbogbo wọn ní ṣùlọ́kà sílé ìwọ sì wà ń bẹ̀. Gbogbo wọn kọ́ Lọ́lá náà sì wà ń bẹ̀ gbogbo wọn sì wà ń bẹ̀ tó ń fọrùn wá àwọn ilé náà tó ń fẹ́ náà ti fọrùn wá rí kan tí bíngì kankan bẹ̀ sáìsìkì náà ló di sẹ́ńtà ẹ yé pọ̀ nǹkan tí ò ṣe pọ́n lé lẹ́jàre ẹ ń ṣe eré ní ẹ jẹ́ agbọ́ràn jàre. Who cares about the VN? DN knew Charlotte and Becky how many years ago? I don't understand. So you can come out and tell us VN don't play you if they 2024 years and you want us to be quiet. But that entire day was over how many years ago? Over 5, 6, 7, 8 years ago. No. And she's been and spread the meat and over can't you are mad. But she must spread. What is that they do YouTube? How much you bully again, my dear?
lórí burúkú ọmọ ó ń sọ̀rọ̀ nìyẹn lójú ara ẹ̀ o yá máa gbọ́ ẹ jàre olórí burúkú kí ló pa lẹ́rìn. See when she's talking about flagging, am I even aware she's talking not to talk of going to flag them? I've never made any attempt to stop them, to approach them, not to even address it at all when I come online. Because I can't be fighting your door faceless. Olórí burúkú eléyìí tó ń faṣọ ẹlẹ́hà bojú lórí YouTube náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. I mean, people should learn to tell them the truth. Like, you want to call her out, you want to abuse her. Why are you not bold enough to wear your face to face her? Nígbà TSMC Arewa tó ń ṣeṣẹ́ bí nínú òkùnkùn, forgetting her face is out. She's been to the prison, wanted to muscle, but she refused. So therefore, we will do the needful what we need to do to her. Mo fẹ́ wo àwọn godfather ẹ̀ tó ń rọnú palace, mo fẹ́ wo àwọn godmother ẹ̀ tó máa jáde tí n bá ní yẹ̀yẹ́ gbogbo wọn kó padà wá pè mí Àbíkẹ́ ní bastard when I'm done with you. Ẹ mọ̀ mi tí bá ní máa dárúkọ yín. Anybody tí máa bọ́wọ́ ẹ̀ ń bẹ̀ tí n bá call wọn out sọ pé kò ń ṣe Àbíkẹ́. You know me when I say I'm coming to call them out. Bí n bá bá bàbá bẹ́ẹ̀ máa sọ pé bàbá yẹn ni. That's me. Kí ló dé tẹ́fẹ́ máa ṣe irú nǹkan báyìí? Láwọn ọmọ tó ti bà yín lórúkọ jẹ́ rí. Kí ló ń gbé wọn wọnú palace fún? Kí ló ń lò wọ́n láti wá máa bà wá lórúkọ jẹ́ fún? Ta ló ń sanwó wọn? Irú géèmù wo rèé? Àwọn tó bá wá lẹ́yìn ìwọ. Irú géèmù á bẹ̀rẹ̀ náà. Á ti ẹ̀ jẹ́ pé story yín dá, story gbogbo yín ò dá. Ẹ bá wo gbogbo ìgbésí ayé tẹ́ ẹ gbé láti Dubai, ẹ̀gbẹ́ títì, omi dídùn l'Ékòó. Story yín ò dó wà lọ́wọ́ mi ó kún. Ó ṣe mọ̀ pé mi ò believe nínú pé lágbájá wọn pa wọn dopa. Ṣé yẹn wà nínú èbú ni? Yín ò sínú èbú. Ẹ̀yin lójú ọ̀yà yín lójú. Bóyá àwọn ìyá yín ò yé kébù tó tẹ́ bá rọ́ ọmọ ẹ̀lẹ́ tó dúró déédé tó fún àì. Wọ́n láti réyàn gidi tó máa pè wọ́n láti run. Wọ́n láti run. Àwọn ìyá yín ò pojú wọn lẹ̀ ṣe réyàn gidi ló ṣe já àwọn bí ọlọ́kadà oníkẹ̀kẹ́ àwọn afọ́jú àwọn arọ àwọn èèyàn játijàti kọlà sóhùn lẹ lọ ń fọyàn yín ṣe wifi fún lórí social media. Tẹ́ bá dúró déédé ẹ réyàn gidi láyé yín bẹ́ẹ̀ dúró déédé ọmọ ọ̀dọ̀ tí ọmọ gọ́tà ní láti lè so ẹ lè gbàjú owó bẹ́ẹ̀ kí bíbí kí wọ́n ti ẹ̀fẹ́ sọ fún ẹ máa sanwó dókó láṣìláṣì ni nígbà táwa bá ń kọ̀ lẹ́ẹ̀tì ẹ̀yìn á máa pay. Yes. Mo máa fa sọ́wọ́ délé. Àjọ débẹ̀ ni o. Sherifatu Suara ìyá ẹ̀ lájọ lọ kò yẹ kó má sọ bí ṣe ṣojú bẹ́ẹ̀ fún. Kí ló ṣẹlẹ̀ kí ni yóò loud? I need to look for a Bluetooth láti attach mi.